mọ́sálásí Kùbá tí à ń lọ yìí nínú Quran Ọlọ́run jẹ́ kó yé wa wípé mọ́sálásí ni látàkù fi abada la masjidun ussisa ala taqwa min awwal yawmin ahaqqu an taquma fihi rijalun yuhibbuna an yatatahharu. Ọlọ́run ọba ń rí fáàsì mọ́sálásí míì kó tó sọ̀rọ̀ Kùbá. Ọlọ́run ní òun làkọ́kọ́ mọ́sálásí tó ṣe pé ó sì sàálà takọ̀ tó pé jọ tí wọ́n kọ́ báyìí tí wọ́n fi lọ́lẹ̀ báyìí orí ìpáyà Ọlọ́run ọba ni wọ́n fi lọ́lẹ̀ lé. Àrẹ́bí ní Ọlọ́run ní mọ́sálásí yìí fi rìjálù níbi irú mọ́sálásí tó bóun làkọ́kọ́ òun ni ìwọ ibẹ̀ nìkan kó ànábì ti kírun torí pé lásìkò gbà tí àyà yìí ń sọ̀ kalẹ̀ àwọn mùnáfíkì lọ lè kọ́ mọ́sálásí mi ìsẹ́gbẹ̀ẹ́ rẹ̀. láti fi lè dàrú so Ọlọ́run ọba rí fáàsì mọ́sálásí tá à ń lọ pé àkọ́kọ́ mọ́sálásí tó ṣe wípé ó sì sàálà taqwa kọ́dà ànábì sallallahu alaihi wasallam náà kóhun náà tó kọ́ mọ́sálásí Madina tá a ti wáyìí àwọn sàábé rẹ̀ tí wọ́n kọ́ ṣe hijira before rẹ̀ mọ́sálásí Kùbá tá ń lọ ìlú wọn ti kẹ́ ṣe mọ̀ pánàbí sọ́lá náà tàbí bákìrì làwọn sì ṣe ẹ̀yìn lẹ́yìn làwọn ṣe hijira gbogbo àwọn sàábé ànábì tí wọ́n kọ́ lọ before rẹ̀ Salim mọ́lá Abi Hudhaifa ni Abu Salama ni àti gbogbo àwọn àgbààgbà mọ́sálásí Kùbá yìí ni wọ́n ti kírun lọ́lọ́run pé ní àkọ́kọ́ mọ́sálásí ó sì sàálà taqwa so ànábì wá fẹ́ràn àwọn ará Kùbá púpọ̀ àwọn àsọ̀rọ̀ náà wọ́n wà ń bẹ̀ kí ló wá mú tó ṣe pé níbi lọ sí bíbá yìí jẹ́ súnà ìfòfẹ́ tó bá wà Mádínà ò ní wípé Abdullahi ibn Umar radiyallahu anhuma Abdullahi ibn Umar sọ fún Ànábì sallallahu every week ní máa fi sí ti Kùbá every week kò sí wíìkì kan tí ó lọ tánàbí ò ní lọ́bẹ̀ táwọn bá sì débẹ̀ kọ́ yóò yàn náà fi lára ká méjì ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí bá ń lọ́bẹ̀ àsìkò dùhà ni máa ń bọ̀ sí àsìkò dùhà pé àsìkò tá a sọ pé òun ti yọ màmá àsìkò zúrì ò tí tó lágbà tóun bá ti yọ tó ti ga sókè tí zúrì ò fi tó ní táìmù náà wọn débẹ̀ sòtómì pé bàbá dé bíbá yìí nísìnyí nǹkan béèyàn bá fẹ́ kírun kàgbọ́tà sọ̀látù dùhà kí n bẹ̀ béèyàn ò sì ní sọ̀látù dùhà kó wọ mọ́sálásí kó kírun gbogbo Ànábì sallallahu alaihi wasallam náà máa pẹ́ tánì sọ̀sálà máa ṣe nù àwọn náà sì gbọdọ̀ ṣe ó lára bí máa ń lọ bẹ̀ rọ́ọ̀kì bá wọ́n máa ṣe yẹn sometimes yóò gùn kan lọ some other times yóò rìn lọ so mọ́sálásí àkọ́kọ́ tó wọ́n pé àkọ́kọ́ mọ́sálásí la masjidun ussisa ala taqwa min awwal yawm èyí ò jẹ́ alákọ̀ọ́kọ́ so tá a bá ti débẹ̀ nísìn fẹ́ni tó ń wà Mádínà gan tí ò wá ṣe àti òye pé torí hajj ló fi wá èèyàn lè kó láti Mádínà kó lọ sí kò bá fẹ́ lọ kí dùhà níbẹ̀ rákà méjì ó bá jù bẹ́ẹ̀ lọ èèyàn kí rákà mẹ́rin ó bá jù bẹ́ẹ̀ lọ èèyàn kí rákà mẹ́fà ó bá jù bẹ́ẹ̀ lọ èèyàn kí rákà mẹ́jọ tí ó jẹ́ bí maximum ìrun dùhà àsìkò dùhà ní Ànábì sallallahu máa ń wọbẹ̀ so ọba débẹ̀ àwọn tá a lálù àlá àsìkò òun ò tó ká sálù àlá ká sì kírun ká kí rákà méjì ọba kí rákà méjì súrà tó bá wù wá ká fi kí ọba kí tán gbogbo téèyàn máa ń tọrọ nù rákà téèyàn bá kí téèyàn tọrọ ń bẹ ọba tó kí tán kọ àti pẹ̀lú àwọn ọba náà mọ́sálásí tánàbí sọlá tó yóò sì mọ dáadáa tó ti fi ṣeré tẹ́ bá gbàgbé ẹ tó nù àtàdé mọ́sídù kìbìlàtẹ́yìn a sọ wípé ànábì kí zóòrì ń bẹ ní àyà sọ kalẹ̀ ní pé kánábì change kíbùlà ẹ̀ tọ̀ nírú Kùbá yìí náà àwọn ará Kùbá náà ń kírun lọ́wọ́ nínú àsùbá tiwọn lẹ́nìkan wá sọ fún wọn wípé Ọlọ́run ọba ti sọ fún Ànábì sallallahu alayhi wa sallam pé kó fèsì Káàbà orí ìrun làwọn náà bá tọ́ torí pé bí áyà tá a kà lẹ́ẹ̀kan tọ́lọ́run sọ fún Ànábì sallallahu pé fawalli wajhaka shatara ó ní haythu ma kuntum fawallu wujuhakum shatara anywhere tẹ́ bá wà ẹ̀yin náà ẹ fèsì bẹ̀ so torí bọ́lá ti sọ àyà yìí kalẹ̀ a single person náà ló sọ fáwọn ará Kùbá pé Ọlọ́run bá ti change kíbla o ẹ fèsì Káàbà padà so èyí ò jẹ́ ìkejì ìkẹta nípa ọ̀rọ̀ Kùbá papọ̀ mọ́ tí mo fẹ́ lè tó náà sí ìkìlà tẹ́yìn ni pé
ìsìláàmù tí ó gbalẹ̀ tí gbogbo wa wá bá lónìí tó ṣe pé wọn kálukú ń sawó jọ ni tóun náà ń jẹ ìran kóun náà dé bí báyìí. Àwọn sàbí ànábì gbìyànjú púpọ̀ o, wọ́n gbìyànjú púpọ̀ o. Àǹkẹ́ mo ṣe sọ fún wa, gbogbo tó kálukú wa bá ṣe tá bá ṣe fọ́lọ́run ọba, ọlọ́run ọba ò ní ra láre, ọlọ́run ọba kì í pẹ́ fún wa. Kí ni nǹkan náà? Òun ni pé ṣe rí àwọn tí wọ́n wà ń Kùbá láwọn sàbí ànábì sallallahu alaihi wasallam, torí pé àwọn wà dedicated. Gbogbo effort wọn náà àwọn èèyàn fẹ́ make attempt àti dàrú làwọn mùnáfíkì fi lọ lè kọ́ mọ́sálásí sẹ́gbẹ̀ẹ́ tiwọn náà. Lẹ́ẹ̀mọ̀ bọ́ lọ́n pé masjidul dirar, mọ́sálásí tá a fẹ́ fi kó ìyapa ẹ̀ àwọn mùsùlùmí, tá a fẹ́ fi dá wàhálà alẹ́, tá a fẹ́ fi pa orí pa dáadáa táwọn èèyàn kan ṣe dáadáa tá ti ṣe, tá a fẹ́ fi parẹ́. Ọlọ́run fi mọ́mọ́ fi múlẹ̀ pé béèyàn bá fẹ́ kí wọ́n wá kọ́ tán, wọ́n wá láwọn láníyàn dáadáa, wọ́n wá invite ànábì sallallahu alaihi wasallam kánábì wá kírun mọ́sálásí àwọn so that yóò lè compete pẹ̀lú mọ́sálásí Kùbá tó fi lè parẹ́. Ọlọ́run bá wá tú àṣírí wọn, bá àwọn eléyìí mùnáfíkì ni wọn ò ní kàn ṣe o, wọ́n fẹ́ bẹ̀sìn Ọlọ́run ọba jẹ́ ni. So kí là ń wí? Òun ni wípé kí gbogbo wa náà pẹ̀lú tá ṣàdúrà mi báyìí, bàbá ti kírun tá bàbá ti kírun ká ṣàdúrà pé Ọlọ́run ọba ò bá a ṣe máa ń sọ wípé Ọlọ́run kó rẹ́sìn Islam ṣe, kó sì ràn wá ṣe against àwọn kèfèrí. Èèyàn máa ń ní nǹkan tí ó ṣe fẹ́sìn rẹ̀ nígbà báwọn bàbá ṣe sọ fún wa nígbà tá a dé òdù lẹ́ẹ̀kan. Èèyàn kàn jẹ́sìn, èèyàn sì sọ pé èèyàn kàn fẹ́ níyì lásán pé nǹkan báyìí Ọlọ́run èmi náà ṣe lé, bí wọ́n bá ti ṣe àwọn èèyàn ó dé bá. Báwọn ará Kùbá ṣe wà táwọn dúró dáadáa táwọn èèyàn fẹ́ daṣẹ́ wọn rú, Ọlọ́run ọba ó wá ròyìn wọn pé sọ́ra àwọn wọ̀nyí fihi rijalun yuhibbuna an yatatahharu. Àwọn tó bá ń bí àwọn èèyàn tó pé ó wù wọn ká máa mára àlùwàlá ká mára, Ọlọ́run bá sì fẹ́ràn àwọn èèyàn tí wọ́n mára. Ọlọ́run bá ròyìn wọn pẹ̀lú ẹ̀, Ansọ́rù làwọn náà. Níbi tá a ti kó ní mọ́sílù kìláté ìtàgbé mọ́sílù Bani Sálímà, ara ń tánàbí sallallahu alaihi wasallam fi ròyìn wọn ni pé ẹ̀rì bá sọ fún wa pé wọ́n láwọn fẹ́ múfù wá close sí Madina. Nábì wa ní ká má múfù, Ọlọ́run bó máa kọ orí pa gbogbo ìgbésẹ̀ tán bá gbé sí mọ́sálásí. Anas bin Malik wá sọ bí àdéhìsì wọn pé èyí òun lànàbì kan sọ fún wọn ni pé Ọlọ́run bó kórè pa wọn. Ànábì fi ìyẹn fi encourage wọn, nǹkan kan bẹ tánàbì ìfẹ́ kan ṣe ègé tí wọn kàn má fi rò pé ó kéré. Kí ni nǹkan yẹn? Ànábì ò fẹ́ ayọ̀ ọ̀rọ̀ Madina níbi táwọn wà yẹn. Ànábì ò fẹ́ káwọn mú fúkó ń bẹ kó ṣe pé Madina ó fẹ́ kan wá exposed, káwọn ọ̀tá má wọlé síbẹ̀, káwọn mùnáfìkì má gbé bẹ́ẹ̀, kó má ṣe pé bẹ́ẹ̀ wọ́n ti máa strategize tí ò bá ti sáwọn èèyàn tán fẹ́ kan wà dedicated tán wá sincere láàrin wọn máa pé ẹ̀yin ẹ múyùn dúró fáwọn mùsùlùmí, ẹ má kú bẹ́ẹ̀, ẹ má kú bẹ́ẹ̀ dúró. Ṣé wá tẹ̀ bá ti wá kú bẹ́ẹ̀ tọ́lọ́run wá ṣe fún yín ni pé òun bó ṣe bí distance bá ṣe jìnnà sí ọ̀dọ̀ Ànábì sí ẹ wà gbalada. So ẹ̀kọ́ rẹ̀ ni wípé àtàrà Kùbá àtàwọn tí Banu Sálímà àti Òhùdù tá a lọ, òun kálukú náà ní nǹkan tó ṣe fọ́lọ́run ni. Ẹ dákun torí Ọlọ́run ọba ò kọ pé ká wá sí ráàyè yìí ká wá ṣàdúrà, ṣùgbọ́n gbogbo nǹkan táwọn ṣe gbọdọ̀ máa jẹ́ tiwa nìkan lásán. Ọlọ́run dákun fún mi lówó, Ọlọ́run dákun fún mi kóhun yẹ kó fún ọkọ̀ sí ìjà haramu bẹ, káwa náà máa ní nǹkan tó tọ̀ Ọlọ́run èmi náà ṣe léyìí fún ọ. Ẹ bá ṣe náà làwọn èèyàn ó bí ìdílé lórí. Wọ́n ti dé mọ́ṣáláṣí Kùbá, á ṣàlùwàlá, á kírun, pásítọ̀ ọ̀run bá tó, á kì bí ò bá tó náà á yàn náfìlà. Àmọ́ náfìlà tí Abdullahi Muhammad sọ bá mi yàn pé àsìkò dùn á ló bọ́ sí. And every week Ànábì wọn wá sí Kùbá. Torí ẹ̀ làwọn àfáàfin sọ pé tán bá ní àṣeyàn lè travel lọ mọ́sálásí kan àbí sẹ́yìn lè lọ mọ́sálásí kan láti lọ lè kírun ń bẹ yàtọ̀ sí mọ́sálásí mẹ́ta, wọn ní mọ́sálásí Kùbá náà ń bẹ nù wọn. Bó tẹ̀ ṣe para Mádínà ò ní ka Kùbá sí ìrìn àjò, kò ní ka sí ìrìn àjò. Tó bá Ànábì sallallahu bí ṣe ń lọ yóò gùn ọlọ́ngbà mi yóò tún rìn lọ nígbà mi. So iyì ni pé kéèyàn lọ sí Kùbá. Wọ́n láwọn bá ṣe ròyìn àwọn ará Kùbá pé bí ìrìjálù ìrìkú máa ń dẹ́kọ̀tọ̀ àrò pé Ọlọ́run bá fẹ́ràn wọn, kọ́lọ́run bá fi fẹ́ràn tó ṣe fún wọn náà nǹkan kó kà wá sínú àwọn tó ń fẹ́ràn, kó kà wá sínú àwọn tí ó gbàṣẹ́ wọn. Ìfẹ́ràn táwa bá ní sí wọn náà, ìṣẹ́ rí lọ́dọ̀ Ọlọ́run ọba, kọ́lọ́run kó kà sí dáadáa fáwa náà, kó wá jẹ́ káwa náà dáa ní mùsùlùmí, káwa náà rí nǹkan contribute tọ́lọ́run bó yọ́nú sí.
ó bá yọ́nú sí kó wá fi yọ́nú rẹ̀ òun náà hàn wá látàyé kálùbáríkà rẹ̀ kó ràn wá kó ràn gbogbo tọ́lọ́run bá ṣe fún wa kọ́lọ̀ kó lo gbogbo wa ní imaman lil muttaqin kó ṣe wá lásìwájú fáwọn tó páyà ọlọ́run ọba gbogbo míìsì téèyàn bá ń ṣe téèyàn bá fi ń súnmọ́ ọlọ́run ọba tọ́lọ́run ọba ó fi gbaṣẹ́ tí ó fi sàlámọ̀rí rẹ̀ rọrùn kọ́lọ̀ tí ó lè ṣe gbogbo ń tá ṣe tọ́lọ́run ọba ó fi bínú sọ kọ́lọ̀ jẹ́ àlè jìnnà sí so níṣe opportunity ni pé èèyàn dé Mádínà èèyàn wá sí Kùbá bá lò bí ọ̀sẹ̀ mẹ́ta ọ̀sẹ̀ mẹ́rin Mádínà wípé every week la bá wá sí Kùbá káwa yẹn náà fi là ń bẹ súnà Nábì là ń ṣe sallallahu alaihi wasallam kọ́lọ̀ kó gbà fún wa o kọ́lọ̀ kó yọ́nú sí wa o kọ́lọ̀ kó kún wa o kọ́lọ̀ kó kà wá sínú àwọn tí ó rí ṣe dáadáa ṣe o kọ́lọ̀ kó lò wá fún dáadáa o kọ́lọ̀ kó fàlùbáríkà sí gbogbo ẹ́fọ́ọ̀tì wa o kọ́lọ̀ ọba kó ṣàlámọ̀rí wa rọrùn fún wa kó wá kà wá àpọ́nlé tó ṣe fún wa kó ṣe wá mùsùlùmí ó tó kà wá sínú àwọn èèyàn díẹ̀ tó ṣe wípé àwọn náà tó lè wá ṣe hajj débi pé wọ́n lè rú bíbá yìí o àlékún ni kọ́lọ̀ fi ṣe fún wa o kọ́lọ̀ ọba mọ́ sún wa sẹ́yìn o kó fàlùbáríkà sí gbogbo ẹ́fọ́ọ̀tì wa tá a bá ṣe gbogbo oore tí ó bá wa ṣe fún wa kọ́lọ̀ mọ́ gbà sílámù kò lọ́wọ́ wa o àlékún ni ká máa nínú sílámù ká máa dínkù o bí bá ṣe ń yé wa ká lè máa ṣe bá ṣe ń ṣe kọ́lọ̀ mọ́ forí rẹ̀ hàn wá wá forí hàn ráńbọ̀ ká tó lè béèrè fún mọ́ wá sì ṣe kó sì gbà so inshallah wá ti sọ̀kalẹ̀ níṣẹ́ ó kéré jù àdìkẹ́ráka méjì ó kéré jù bọ́lọ̀ má gbà àdìkí mẹ́rin ṣe bí zórí òtítọ́ bó bá tó ṣe mẹ́fà tọ́ ọ̀dà torí àsìkò ọ̀dà ẹ̀dàkùn alákà méjì ní ó ẹgbọ́n ẹ̀dàkùn